Babalamunigun. Àwa lọ́mọ 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 Babalamunigun. Ẹni tí ó bá mọ̀ wá jáde wá o wá. Àwa lọ́mọ Babalamunigun. Ẹni tí ó bá mọ̀ wá jáde wá o wá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن نهج مسلكه إلى يوم الدين آمين آمين. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi. Ìjókòó bàbá wa àgbà Olokin kò bùkátà nǹkankan tó tayọ ọpẹ́ náà. Èyí tí Ọlọ́run ṣe fún àwọn àgbàlagbà lọ́dọ̀ bàbá àgbà Olokin yìí kò sẹ́ni tí máa ṣe bẹ́ẹ̀ jọ Ọlọ́run lọ. Allahu Akbar. Abáwọn àgbàlagbà dúpẹ́ fún Ọlọ́run tí ó disappoint wọn lórí bàbá wa Olokin. Búbékéwù. Alhamdulillahi Rabbil alamin ala. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ búbé. Alhamdulillahi Rabbil alamin ala. Bẹ́ẹ̀ni. Ìníyàmí bíbákọ́rì fil jasadi. Ìníyàmí bíbákọ́rì fil jasadi. Bàbá wa àgbà Akéwùyanjú. Ẹ̀yin lẹni oríire yìí bó ṣe pọ̀ tó yìí. Làkàlẹ̀ amúdù yá dàlí júdì wálé mágídì wálé òlà. Kò sí wàásì kan láàyè yìí ọ̀rọ̀ yín náà ni wàásì lákàlẹ̀ amúdù búbé. Làkàlẹ̀ amúdù yá dàlí júdì wálé mágídì wálé òlà. Bàbá mi Budolókè mo kí yín púpọ̀ Ọlọ́run jẹ́ arí yín pẹ́. Làkàlẹ̀ amúdù. Bàbá wa àgbà Ọlọ́run kẹ́mi àyọlò ẹ pẹ́ fún wa. Yá dàlí júdì. Bàbá àgbà Akéwùyẹmí. Bàbá àgbà Òjìbára. Wálé mágídì Bulubulu lè kọ́ wálé dìrìyà. òlà. Siru Zaman. Mọ̀lánà Almúmini. Bàbá àgbà Olóṣùn. Bàbá mi àgbà Lápá Ọ̀la. Bàbá Ọlọ́rẹ lákàlẹ̀ Hamdu. Yá dàlí júdì wálé mágídì wálé òlà. Àfáà Fúlàní gbogbo ẹ̀yin àfáà wa pátá lákàlẹ̀ Hamdu. Yá dàlí júdì wálé mágídì wálé òlà. Wọ́n fi kíkí gbogbo àwọn àgbàlagbà mo darí ẹ̀ sọ́dọ̀ bàbá àgbà Olokin tèní. Làkàlẹ̀ hamdu. Bàbá wa Khalifa bàbá àgbà Olokin Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Yá dàlí júdì wálé mágídì wálé òlà. Ẹ kú oríire gbogbo ìgbà oríire yín Ọlọ́run níjó dẹkún o. Bàbá rákìtà tún jí máa tàṣà wò wà tẹ̀múná o. Mo wá kí bàbá àgbà Akéwùyanjú. Bàbá àgbà Olokin oríire yìí bó ṣe pọ̀ tó yìí kò sẹ́ni tá a fi oríire náà kí tó ju bàbá àgbà Akéwùyanjú lọ. Ẹni tí ìbànújẹ́ ó kàn tí wọ́n á fi lọ máa kí ẹnìkan pé ẹ pẹ̀lẹ́ ọmọ yín àná toríire bá kan ẹni náà
àfáà tí wọ́n kí fún bànújẹ́ òun náà ló yẹ kán kí fóríire jù. bàbá àgbà Akéwùyanjú nítorí pé ó já sọ́pẹ́ ó já sí ẹ̀yìn ó já sóore ni ò jẹ́ á mọ̀ pé ó yẹ ká kí n ju bá a ṣe ń kí n lọ tó bá já sí bá mi náà bá a ti ń kí n lè ní ẹ̀yin náà láàbù. làkàlẹ̀ abudu yẹ zalijudi walimagidi waliola. lóòótọ́ àwọn àfáà kọ́ ni wọ́n kọ kádàrá àwọn àfáà ò sì mọ̀ ń pa kádàrá àmọ́ ọmọ kéwú tí ó bá ṣoríire toríire rẹ̀ ó kalẹ̀ ọ̀dọ̀ àfáà rẹ̀ ni wọ́n di ọ̀rọ̀ ẹ̀ gbà. àbí dídú mọ́ mi kọ́dàrí jẹ̀mílì. bàbá Olokin ẹ lè ké lọ́dọ̀ àfáà mi káyé yín ó mọ̀ dà. wàmí sábàbí bàdàbí sọ̀lì náà. bẹ́ẹ̀ni. wàmí sábàbí bàdàbí sọ̀lì náà. ìkànnì àwọn àfáà tó ń kí ànábì wa Muhammad nínú àwọn àfáà tí wọ́n ń ṣe mọ́díwà ànábì sọ pé àwọn tí wọ́n yin ànábì pọ̀ wọ́n pọ̀ gan-an bẹ́ẹ̀ bá ní òsì mòlídìí ànábì kò nídìí ká wá àdìsí tó wà sọ yìí fún kò lè tó bá wọn kò lálàáfíà ní bóyá ọ̀tá ànábì ló kọ́ ń kéwú ṣe sùúrù gbogbo àfáà tó ń jẹ́ fọ́lọ́wàsì ànábì náà kọ́ lólùfẹ́ ànábì èèyàn lè máa fọ́lọ́ èèyàn kó má jẹ́ fáǹsì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán ní òsì mòlídìí ànábì fọ́lọ́wàsì ànábì Muhammad ni wọ́n àmọ́ wọn ń ṣe fáǹsì ànábì bàbá jẹ́ fáǹsì ànábì ni wọ́n nínú kádà mòlídìí ànábì gbogbo àwọn tán bí àwa wọ́n sọ pé tànábì báwo ànábì Muhammad ìfẹ́ ànábì òun ni fatiláísà irúgbìn zumratul mumin tó jí ó máa wù làwọn òfin ní kéré ànábì nínú àwọn tí wọ́n wá yin ànábì Muhammad nínú àwọn àfáà tí wọ́n yin ànábì ìkànnì wọn wá ń kí ànábì ó ní sàádàtúná màṣírù tọ̀tún bí tìbá ìhìn ohun tí mo fẹ́ lò náà nìyẹn o ó ní sàádàtúná màṣírù tọ̀tún bí tìbá ìhìn oríire tá a ṣe yìí o màṣírù tọ̀tún bí tìbá yìí ohun tó jẹ́ àárí oríire ṣe ibi tí wọ́n lọ́gi oríire wa mọ́ ni bìtìbá ìhìn ìtẹ̀lé ànábì Muhammad ó wà níbi akérèmí rúsílì kùnà àkìrọ́mọ̀lì umami ó ní tí wọ́n bá ń kí àwa náà lónìí báwọn ìjọ ṣe pọ̀ tó láyé ìjọ ànábì Muhammad ló borí gbogbo ìjọ yòókù kò wá sí tó jẹ́ aborí báwọn bí akérèmí rúsílì kùnà àkìrọ́mọ̀lì umami nítorí pé ànábì táwa tẹ̀lé òun ló tóbi jù nínú àwọn ànábì táwọn èèyàn máa ń tẹ̀lé òun làwa tá a tẹ̀lé ànábì Muhammad tó fi jẹ́ pọ̀ ala tóbi jù nínú àwọn tí máa tẹ̀lé yàn. bàbá Olokin àní ẹjẹ́ á dúpẹ́ lọ bàbá àgbà Akéwùyanjú tí wọ́n borí rẹ̀ yìí jẹ́ bó ti pọ̀ tó yìí ẹnìkan ò rí èní a mọ̀ pé yóò pọ̀ tó báyìí ẹ̀yin gan ò mọ̀ pé yóò pọ̀ tó báyìí bàbá àgbà Akéwùyanjú gan ò mọ̀ pé yóò pọ̀ tó báyìí wọ́n fẹ́ fi ń sọ wọ́n lórúkọ rere wọ́n sì fẹ́ jẹ́ yín náà oṣooríire ó wá jẹ́ ìyá ọ̀dọ̀ àfáàre bàbá àgbà Olokin tàná wọ́n fẹ́ràn mímọ̀ púpọ̀ wọ́n sì fẹ́ràn àwọn onímọ̀ wọ́n wò pé ta ló lè sọ ọmọ mi di bí mo ti fẹ́ mo fi ní gbogbo ẹ̀yin àfáà táwọn èèyàn máa ń fún lọ́mọ pé ẹ bá wa kọ́ ẹ bẹ̀rù Ọlọ́run lára àwọn ọmọ tí wọ́n ń fún yín o aṣọ tí wọ́n bá lè dá sọ́mọ yín lọ́rùn tínú yín ó dùn sí i òun ni ẹ dá sọ́rùn ọmọ lọ́mọ tó bá ti mọ̀ pé ò lè kọ́ ń kéwú tètè sọ fáwọn òbí ẹ̀ ńjọ́ tán mú wáyé pé èmi ò ráàyè mi kì í kọ́ yẹn ń kéwú àfọ oníjàlábí lèmi èyí tí wọ́n mú ọmọ kéwọ́dọ̀ yín tó yẹ pé aláǹgbá nìkan ni ó mọ̀ pa káàkiri wọn àwọn aláǹgbá àtijọ́ tí wàá dọ́mọ kéwú rẹ̀ mọ̀ tó bá ti yọ ọlọ́ọ̀kan báyìí àwọn aláǹgbá ó mọ̀ sá lọ fúnra wọn wọ́n mọ̀ sọ fúnra wọn ni pé ayakìlà ní bọ̀ yìí àwọn aláǹgbá náà ń sọ̀rọ̀ alákìlà tẹ́fùkọ̀ una àdìsàhùn àdúgbò yín ń sọ̀rọ̀ ẹ̀ kàn ń gbọ́ ti ń sọ ni pé ń sọ pé mẹ́ẹ̀ kíní kan ló ń sọ làtẹ́fùkọ̀ una àdìsàhùn àgbọ́yé ẹ̀ lẹ̀ gbọ́yé aláǹgbá tó ń sáńgbà tó yọ ọlọ́ọ̀kan kò déédéé máa ń sá lọ ó ti sọ fáwọn yòókù ẹ̀ pé ayakìlà ní bọ̀ yìí
spíkà ní ń bọ̀ yìí wọ́n sì ti dókọ̀ rẹ mọ̀ kódà níbi tá yà fà mí bàjẹ́ dé ibi tá bá sáṣọ ẹ̀ sí àwọn aláǹgbá òkín kọjá mẹ́ torí wọ́n ti dáṣọ ẹ̀ mọ̀ ńjọ́ tẹ̀ ń kéwọ́ lọ́dọ̀ àbá àgbà Olokin tó bá jẹ́ lọ́dọ̀ àbá àgbà kéwọ́ yanjú tí bàbá yìí bá ní kẹ́ ẹ lọ́ mọ́ paláǹgbá nìkan tó yẹ pé odò ògbà àǹfààní tiwọn nìkan ni wọ́n lò yín fún tí wọ́n kàn ń jòkó nulẹ̀ tí wọ́n ní Abdul lọ fọ mọ́tò yẹn. Una suni ana falekhi wa naditadi bihi. Kò jáde o ó fẹ́ lu ọlá náà ni o kò lọ bí kankan o ó kàn lọ títí ìfàsọ́wà ó kàn lọ títí ó sì bọ̀ ó sì ní ẹ̀yọ́ ọmọdéke ẹ lọ fọ mọ́tò àwọn ọmọ wa wò pé arúgbó mọ́tò yóò dọ̀tí o ní kò fẹ́ dáa fún yín ni ẹ̀rí táyà ń ní ó fẹ́ lu ọlá nìyẹn o báwọn ọmọ kí ó ṣe máa wá ṣe lọ́dọ̀ ẹ̀ ní gbogbo ìgbà ni ọjọ́ tí wọ́n bá fọ mọ́tò wọ́n á jóògùn ọjọ́ tí wọn ò bá jóògùn wọ́n á kiri fún ìyàwó ẹ̀ ó ṣàwá bá yé àwọn ọmọ kí ó jẹ́ tán gbà tó bá yé wọn jẹ́ débì kan ó ní wọ́n fẹ́ ṣe wàlímọ̀. bàbá àgbà akéwìyànjú wọn ò ṣe bẹ́ẹ̀ fún yín wọ́n mọ pàtàkì tán pè lọ́mọ wọn pè yín lọ́mọ kéwú wọ́n tẹ̀lé àdìsí ànábì wa Muhammad tànàbì sọ pé àdúníyá rọ̀ìhánẹ̀tún ànábì ní ayé tẹ́rí wo kókó lóhùn láyé o ànábì ní àmọ́ ẹ̀rí wá rọ̀ìhánẹ̀ tí fi á kókó lóhùn tèmítèmí yàn láyé òun ni àlẹ́ Hasan wálé Uzainu Hasan àti Uzainu ni ẹnìkan ò fẹ́ràn ọmọ tá ànábì Muhammad. Bàbá adúpẹ́ pé ẹ̀ báyé bàbá Olokin jẹ́ o adúpẹ́ wípé ọmọ tí wọ́n fún yín pé kẹ́ ẹ sọ́dọ̀ lú ọmọ pé kẹ́ ẹ sọ́dọ̀ lóríire pé kẹ́ ẹ sọ́ di bẹ́ẹ̀ ti dà adúpẹ́ pé ẹ̀ ráyè wọn láre Ọlọ́run wá bá yín lọ́wọ́ sí i ó wá sọ ayé Sheikh wa Abdul Olokin ó wá sọ di báwọn bàbá àgbà Olokin ṣe fẹ́ àwọn gẹ́gẹ́ lè má ya fọ́tò pé yóò dùn tó báyìí ọmọ náà la tún bí lẹ́ni máa ń tọ́ bà mọ́wúlídù tọ́ bá tí màá dìrù. Mọ́tò bàmọ́wúlídù tọ́ bá tí màá dùn. àbá àbúbé ẹ̀já ṣàdúrà ọlọ́run tún mọ́jọ́ rere mi wá ọlọ́run kó wọlé ànábì Muhammad. Bàbá àgbà Olokin ọba tó fi ń ṣèdùnnú fún bàbá wa àgbà lákéwìyànjú ọmọ tá a bí lónìí Ọlọ́run sọ ọ́ di ìdùnnú fún wa. Àmín. ọmọ tá à ń kó jáde lónìí Ọlọ́run ṣe ní olú ọmọ. Àmín. ọlá àwọn ẹni Ọlọ́run tí wọ́n bí yín tí wọ́n kọ́ yín bàbá Olokin ẹja dá níwáka pé adúpẹ́ fálákàn o tán rí wa tọ́ ọ. Adúpẹ́ fálákàn ó pọ̀ rí wa kọ́. Adúpẹ́ fálákàn ó tán rí wa tọ́. Adúpẹ́ fálákàn ó tán rí wa tọ́. èyí tó tẹ́ bàbá àgbà Olokin jù èyí tí ó tẹ́ wọn lọ́rùn jù ní kí ẹ bá wọn kí bàbá Akéwìyàjú mo fẹ́ràn yín gan ẹ̀ mọ nǹkan nínú tí mo fi gba tí ń jù ní pé báwọn afa ṣe pọ̀ tó láyé yẹn tẹ́ ẹ bá gba máìkì kíkí ẹlòmíì tó ju bàbá Akéwìyàjú lọ. ẹ dẹ̀ mọ̀ pé àwọn bàbá Akéwìyàjú àwọn náà láwọn àfa tí gbogbo ayé ń gbé fún tí wọ́n ń gbé fún báwọn àfa àwọn ṣe tóbi tó òun ẹ̀yin o kò sí tó kàn yín pẹ̀lú àwọn àfa àwọn o káwọn ọmọ kí àfa àwọn tán bá ti gba máìkì tí máìkì bá ti kan bàbá Akéwìyàjú kán kí àwọn àfa àwọn àmọ́ bàbá Olokin èmi ò mọ̀ kí bàbá Akéwìyàjú ó ti tán báwọn bàbá Akéwìyàjú káwọn ọmọ kí àfa àwọn wúwà fakọt adúpẹ́ fálákàn ó tariwa tọ́ bàbá àgbà Akéwìyàjú mọ́ débi. Adúpẹ́ fálákàn ó tariwa tọ́ àfáàlẹ́ yìí ò lè tọ́ nìyẹn. àfáàlẹ́ yìí ò lè kọ́ nìyẹn. ọ̀jọ̀gbọ́n kíyèsí ọmọ ṣòro tọ́. ọ̀jọ̀gbọ́n kíyèsí ọmọ ṣòro adúpẹ́ fálákàn ó tariwa tọ́. Adúpẹ́ fálákàn ó tariwa tọ́. Bàbá Olokin ló ń sọ bẹ́ẹ̀. Tariwa tọ́ adúpẹ́ fálákàn ó tariwa tọ́. àfáàlẹ́ yìí ò lè tọ́ nìyẹn. àfáàlẹ́ yìí ò lè tọ́ nìyẹn. àfáàlẹ́ yìí ò lè tọ́ nìyẹn. àfáàlẹ́ yìí ò lè kọ́ nìyẹn.
ọ̀jọ̀gbọ́n ẹ kíyèsí ọmọ ṣòro tọ́. kíyèsí ọmọ ṣòro. àbágbà Sheikh Ridwanullah ọlọ́mọdé àwa yín ti láéláé la hawla wala quwwata. à ń lọ sí ọ̀dọ̀ Sheikh Al-Markazi àbáwá al-Mu'mini láàrin ìṣẹ́jú márùn-ún ẹ dákun nítorí tọ́lọ́hún.